ọpẹ́ ló tọ́ ọpẹ́ ló tọ́ ọpẹ́ ló tọ́ ọpẹ́ ló tọ́ béèyàn bá wáyé tó sì rí gbà lò ọpẹ́ ló tọ́. béèyàn bá wáyé tó sì rí gbà lò ọpẹ́ ló tọ́. Yínká wáyé ó sì rí gbà lò ọpẹ́ ló tọ́. Ìbíkúnlé wáyé ó sì rí gbà lò ọpẹ́ ló tọ́. mo ní ó sọdún èyí ó sẹ̀mí lágbára Ọlọ́run ọba ó ní báwọn púpọ̀ àjọpọ̀ Láyínká ọmọ Ìbíkúnlé Abdulmojid mo ní ó ní báwọn gbàwé àjọgbà ó ní báwọn rí òun gbé sọnù bí ó sì bí ọmọ lágbára Ọlọ́run ọba mo léwé yeye ìgbani ọdún tó ṣe lórí òkè pé ìtó ewé yeye ìgbani ó bá wọn lájẹlájẹ bí ará òde wéré jará òde wéré lọ ewé yeye ìgbani náà ní lágbára Ọlọ́run ọba mo ní lágbára Elédùmarè ọba bó bá tún dọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run ọba àjọ máa wà nínú ayọ̀ nínú ọlá nínú ìbùkún nínú àlàáfíà náà ní nínú gbéga lágbára Ọlọ́run ọba Ọláyínká o Ọláyínká o Ọláyínká ọmọ Ìbíkúnlé Òṣogbo òrò kí ni ọmọ àṣàlẹ̀ ọmọ àríwúpẹ́ta ọjọ́ àríyé bá pẹ́ta ẹ̀ má sì gbà á lọ́wọ́ mi nílé bàbá tó bí ọlọ́mọ mo ní Ọláyínká ògbìnrin àbó ògbìnrin òbá ní ń dárin náà kó dùn mọ́ra yín òbá ní ń dárin náà kó dùn mọ́ yín ṣèbórin tẹlùkù bá dá lọ́mọ rẹ̀ ẹgbẹ́ àwarawa ríra àwa àwarawa ríra àwa bó bá dà mọ́dún ká ríra àwa àwarawa ríra àwa ó sọdún òní ó ká ríra wa àwarawa ríra wa ó sàmọ́dún ká ríra wa àwarawa ríra wa ó sọjọ́ ìbí ó ká ríra wa àwarawa ríra wa àwa bó bá dà mọ́dún ká ríra wa àwarawa ríra wa Ọlámídé ló ní ká ríra wa àwarawa ríra gbogbo wa òṣìṣẹ́ Orísun FM ká ríra wa àwarawa ríra wa bó dà mọ́dún